ohun ojú rí pẹ̀lú MC Churchy K. Nígbà tí èmi àtẹ̀yin jọ sọ̀rọ̀ lábẹ́ aṣọ ẹ sọ pé ẹni ìrẹ́pọ̀ wà láàrin yín àti Alabi Pasuma pé ẹ ti pàdé wọn rí ẹ tún ní ìrẹ́pọ̀ náà wà láàrin yín pẹ̀lú Tai Currency pé ẹ ti pàdé wọn rí ẹ jẹ́ kí wọ́n á bèèrè báyìí tí wọ́n ní ká wò lágbolé fújì kẹ́ẹ̀tì ẹ̀ mú yàn tẹ́ pé olórin fújì tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ Ọlọ́run ṣe báyìí èyí náà ti wà ní entertainment ọ̀nà báyìí pé kẹ́ mú olórin fújì tẹ́ nífẹ̀ẹ́ jùlọ tálẹ̀ lè mú àti pé nígbà tẹ́ pàdé Alhaji Tai Currency àti Alhaji Alabi Pasuma ta ni ẹ bá mi gbé àwọn méjèèjì yẹ̀ wò lójú òṣùwọ̀n ẹ ṣàlàyé gbogbo ẹ̀ fún wa. Lákọ̀ọ́kọ́ mo ti rí Alhaji Alabi Wasiu Pasuma Alhaji Pasuma mo ti rí wọn ọ̀gá ńlá mo ti rí wọn ní ẹ̀ẹ̀mejì ìgbà kan tí mo kọ́kọ́ rí wọn àwọn gan wọ́n lè ti gbàgbé báyìí wọ́n wá sí Àmọ̀yé ní ẹ̀yìn ó ti pẹ́ gan bóde àwọn yè ó wà ní Kogi State wọ́n wá ṣe wedding kan bẹ́ẹ̀ wedding yẹn tán bá lè rántí tán bá wo fídíò yìí wọ́n á rí i pé wọ́n wá ṣe wedding yẹn ẹni tó ń ṣe wedding yẹn jẹ́ Ṣàṣà Ènìyàn lórúkọ ẹ̀ so wọ́n ní wọn wá sí Kogi State nígbà yẹn pé first time èmi dẹ̀ ń gbé Òmùòkè ìgbà yẹn mò ń ṣe MTN so mo ní láti gbé ìgbà yẹn mò ń lo Oma bus ni àwọn MTN gbé fún mi gbà yẹn mo gbé lọ́bẹ̀ orí Oma bus yẹn ni mo dúró sí torí àgbò yẹn dí gan mo sáà ń wò wọ́n lókè yẹn so ìgbà tó wá fẹ́ máa lọ ọ̀nà wá ṣe àwọn sójà tó wá gbé wọn ẹ̀gbẹ́ wa náà gbé mo sáà try kí bọ̀ ọwọ́ mi ò sáà kò bá wọn lọ́jọ́ yẹn tó àwọn gan rí mi wọ́nà wọn tó lórí mọ́tò yẹn èmi nìkan mo wà ń bẹ̀ mọ́tò MTN so ìgbà tí màá padà wá rí wọn èmi àti Fábùnmi lórí wọn Fábùnmi Òkèmẹsì olóògbé Fábùnmi Òkèmẹsì bẹ́ẹ̀ ni èmi àti wọn lórí wọn gbà yẹn so ìgbà yẹn wọ́n wá ṣeré kan ní Ìjẹ̀rò ní Èkìtì ìgbà yẹn so ìgbà yẹn ni wọ́n tiẹ̀ fún Fábùnmi lówó gan lọ́jọ́ yẹn so wọ́n dẹ̀ ṣe wọ́n kí gbogbo àwa tá a tẹ̀lé wọn gbà yẹn so wọ́n kí wa àkí wọn mo fi opportunity yẹn rí wọn dáadáa so mo dẹ̀ rí i pé láti ìgbà yẹn èmi náà ti ń fọ́ fún wọn ṣàṣà làwọn orin wọn tí mi ò láì mo tẹ̀ fẹ́ ṣe àlẹ́ àwọn eré tó ń ṣe ní stage live performance mo máa ń fẹ́ kí n máa gbọ́ mo dẹ̀ máa ń follow wọn even mo follow wọn ní TikTok Instagram so àwọn nìkan náà mo lè sọ pé mò ń tẹ̀lé dáadáa ní àwọn olórin. ẹ ti pàdé Alhaji Tai Currency náà rè bàbá honourable. mo ti pàdé wọn. so nígbà tẹ pàdé wọn náà ẹ̀ka tàbí even èmi àti wọn gan ní picture. ìgbà kan wà tí. ẹni bí tí yẹn lọ́wọ́ ó ṣeé ṣe ká lẹ̀ mọ́ kínní yìí kọ́ bá lè mọ̀ pé ó wà mo sì ní ó wà ní Facebook mi post ẹ̀ máa kọ́pì ẹ̀ so ó ní ìgbà kan tí ẹ̀gbọ́n mi tó ń ṣe prógráàmù ó yàtọ̀ Gbénga ó yàtọ̀ wọ́n lọ́ọ̀ṣì fídíò wọn kan tó ń ṣe wọ́n lọ́ọ̀ṣì ẹ̀ ní ọ̀lù tó wà ní ọ̀nà Adé Ọ̀yọ́ yìí ọ̀nà Adé Ọ̀yọ́ láti yà sí ní ìlú ọkọ nìyẹn ní road kíní kan 21 bí a movie kí n tó tán ní 21 bí nǹkan kan náà ti ṣe so on the 24th December ni mi rántí yẹ̀yìn kò tí ì pẹ́ náà bí 5 years ago so mo wá lọ bẹ̀ èmi àti bàbá Kọ́ládé Àlàbí èmi mo gbé wọn lọ lọ́jọ́ ọdún yìí so Tai Currency Alhaji Tai Currency wọn wá bẹ̀ so àga tí bàbá Kọ́ládé Àlàbí jókòó sí tébù yẹn náà làwọn náà wá jókòó sí so èmi náà dẹ̀ wà pẹ̀lú bàbá kódà mo kí wọn Alhaji mo fẹ́ bá yín ya fọ́tò wọ́n dẹ̀ wá báyìí mo ya fọ́tò wọ́n sọ̀rọ̀ ńbẹ̀ gan ìgbà tán sọ̀rọ̀ gan wọ́n tún rí fáà pé wọ́n lọ Kogi State wọn mọ bọ́n ṣe máa júwe ọ̀nà kan èmi mo tún sọ fún wọn pé ibi báyìí báyìí ni orí wájú náà lájọ wà so wọ́n ṣe dáadáa sí wa lọ́jọ́ yẹn dáadáa wọ́n kí wa dáadáa so ìgbà tí màá tún wá padà rí wọn ìgbà tán wá sí rédíò ibi tèmi ti ń ṣiṣẹ́ that is last year àbí last 2 years tí wọ́n wá sórí ètò Osinpẹpẹ lọ́dọ̀ wa so àjọ ríra dáadáa mo kí wọn rí so kò sí nǹkan kan náà láàrin àwọn méjèèjì. ṣùgbọ́n pẹ̀lú gbogbo táwọn èèyàn sọ nípa wọn báwọn èèyàn ṣe rí sí tó jẹ́ pé nǹkan táwọn èèyàn sọ nípa wọn pàápàá jùlọ àwọn tó bá ti tẹ̀lé wọn rí. ẹ mọ̀ ìgbà tí mo rí wọn ní yíẹ̀ tí mo kọ́kọ́ rí wọn yẹn bí wọ́n ṣe sí wa lọ́jọ́ yẹn ó yàtọ̀ sí bọ́n ṣe padà ṣe kì í ṣe pé bóyá
ní ìgbà tán rí wa nígbà yẹn o wọ́n ṣe everybody náà kàn kí tán ṣe ẹ̀jẹ̀ ó lè jẹ́ pé tó àwọn tó wà ń bẹ bẹ́ẹ̀ tó àwọn bàbá Kọ́ládé àbí tó wà ń bẹ wọn pé Kọ́ládé àbí wà ń bẹ. ìgbà tán wá sí rédíò náà kì í ṣe pé wọ́n ṣùgbọ́n tó wọ́n gbága sí yàn. àráyè sọ̀rọ̀ náà gbé ìdílé sọ pé wọ́n gbìyànjú láti bá wọn sọ̀rọ̀. inú ẹ mọ̀ nítorí wá ṣe náà kì í ṣe tí mo lè fi bá wọn sọ̀rọ̀. bọ́bẹ́ ìṣeré wọn tí wọ́n jẹ́ èèyàn tó ń kóyàn mọ́ra. ní bí mo ṣe rí wọn ní first time yẹn tí mo rí wọn dáadáa yẹn wọ́n kóyàn mọ́ra. second time ńkọ́. àwọn nìkan ni wọ́n dá wá lọ́jọ́ yẹn. wọ́n lè bá ní o táìmù yẹn mọ̀ pé oríṣiríṣi ọ̀rọ̀ ti wà lẹ̀ so èmi ò lè sọ pé báyìí torí èmi ò sún mọ́ wọn. bọ̀ mo sáà pé mo mọ̀ wọn. ẹ jẹ́ wọ́n bèèrè ọlọ́run ṣé bá ọlọ́run ti fẹ́ láǹfààní báyìí ẹ tẹ́ pé ẹ ti pàdé Alhaji Alabi Pasuma tó pàdé ìyẹn bàbá honourable náà ìyẹn Taye Currency. wọ́n ní kẹ́ mú kan náà méjèèjì báyìí kó kí ẹ mú kan nínú àwọn méjèèjì pé ta lè máa mú kó kí àyàn tẹ́ gbé fún jù. yàtọ̀ sí pé àwọn méjì yẹn gan wọ́n bá ní kí n mú onífújì tí mo dìídì nífẹ̀ẹ́ sí jù yàtọ̀ sí pé àwọn méjì yẹn gbogbo àwọn tó ń kọ fújì yẹn Pasuma ni mo máa mú. generation. bí pé bóyá èèyàn ní natural ìfẹ́ fún yàn ni mo dìídì fẹ́ràn wọn láti bẹ̀rẹ̀ àwọn méjèèjì yẹn náà ni mo lè ní mo fẹ́ràn Alhaji Taye Currency o ṣùgbọ́n tí wọ́n bá ní kí n mú ẹnìkan Pasuma ni mo máa mú. ṣé ìbúra tó pé kọ̀tẹ́ gbẹ́tẹ̀ kò bí i Pasuma ń pa àwọn èèyàn mọ́ra mo ní Pasuma lọ sáwọ́sá ìbára pa àwọn èèyàn lọ́wọ́ bọ̀ àbí ṣe àkọtẹ́ mọ́ ni tó bí i kò mọ́ra. àríṣe ni àríkànà gbogbo nǹkan téèyàn ń wò yẹn náà ara ẹ̀ ni kì í ṣe pé èmi àti wọn jọ ń gbé bọ̀ bí mo ṣe máa ń rí wọn tí mo dẹ̀ ṣe máa ń rí ṣe sí wọn ó jẹ́ kí n mọ̀ pé ẹni yìí lóò mi ò tí mọ̀ wọn ò bọ̀ mo mọ̀ pé a sì máa súnmọ́ra ju ìgbà tí a ríra yẹn mo mọ̀ pé mo sì máa súnmọ́ wọn dáadáa because mo kàn láìkí wọn àtòrin wa àti gbogbo ẹ̀ bọ̀dán bá ń sọ pé ẹni tó tún ń kọrin tí mo tún láì mo lè mú àwọn Màláíkà tí mo tún máa ń gbọ́ bọ̀ àwọn Taye Currency náà à ń gbọ́ wọn. ẹ sọ kò yé mi bẹ́ẹ̀ ṣe ẹ kì í gbọ́ wọn. kì í ṣe pé mo jẹ́ fáǹsì fújì tó yẹn ṣùgbọ́n àwọn méjì yẹn ni mo mọ̀ pé mo máa ń gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ̀ Pasuma yẹn mo máa ń fọ́lò wọn.